Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ kejìdínlógún oṣù kẹta ọdún 2025. Ẹniọlá Sálíù lorúkọ mi. Níṣe ni wàhálà òṣèlú ní ìpínlẹ̀ Rivers tún gbọ̀nà míì yọ pẹ̀lú bí Fubara àti ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ọ̀hún ṣe tún bẹ̀rẹ̀ sí ní tahùn síra wọn. Ìjọba ìpínlẹ̀ Rivers ní Fubara ń bá iṣẹ́ rere rẹ̀ lọ ṣùgbọ́n ilé ìgbìmọ̀ aṣòfin ni kò jẹ́ kíṣẹ́ náà yọ. Ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Rivers ní Fubara kò tíì ṣetán láti ṣàkóso ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí òfin ṣe là á kalẹ̀. Ó ṣeé ṣe kí nǹkan fẹ́ le díẹ̀ fún àwọn òṣìṣẹ́ ìjọba àtàwọn òṣìṣẹ́ fẹ̀yìntì pẹ̀lú bí wàhálà Fubara àti ilé ìgbìmọ̀ aṣòfin ṣe ń lọ. Dangote àti Amosun náà ti ń sọ̀kò ọ̀rọ̀ síra wọn látàrí wíwó tí wọ́n wó ilé-iṣẹ́ sìmẹ́ǹtì rẹ̀. Dangote ní Amosun wó ilé-iṣẹ́ sìmẹ́ǹtì òun lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀. Mú àrídájú jáde fún gbogbo ènìyàn láti rí, Amosun ló sọ bẹ́ẹ̀. Ilé-ẹjọ́ ti pa á láṣẹ pé kí ọba Òtúdẹ̀kọ yọjú sí ilé-ẹjọ́ lórí ẹ̀sùn ìkówójẹ tó ní ṣe pẹ̀lú bílíọ̀nù lọ́nà ọgbọ̀n náírà tí wọ́n fi kàn án. Olùdíje dipò gómìnà tẹ́lẹ̀ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP Ọlájídé Adédìran tọ́pọ̀ túmọ̀ sí Jandor ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀‐èdè yìí ti ní kò sí ohun tó jọ pé òun fẹ́ fi ọwọ́ ṣìkún òfin mú Natasha. Ṣèyí Tinubu ti gbóṣùbà káre fún ààrẹ Tinubu, ó ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ tó gáyàtà jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìròyìn amúlùúdùn: Àṣàkẹ́ ti parí ìjà pẹ̀lú bàbá rẹ̀, ó ṣèlérí láti ra ilé tuntun fún un. Ìròyìn eré ìdárayá: ní ìmúrasílẹ̀ fún ìfẹsẹ̀wọnsẹ̀ láti mọ ẹni tí yóò kópa nínú ife ẹ̀yẹ àgbáyé tọdún 2026, àwọn agbábọ́ọ̀lù ikọ̀ Super Eagles orílẹ̀-èdè Nàìjíríà 12 ni wọ́n ti gúnlẹ̀ sí ibùba ìgbáradì wọn báyìí nígbà tí wọ́n ń retí àwọn 11 míì lónìí. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ ẹ bá darapọ̀ tẹ́ ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lorúkọ mi.